ọba tó ní wá tó lẹ̀mí wa tó ní gbogbo tá a ní arúgbó pé a lọ a tún padà wá arúgbó pé àfẹ́ pẹ̀sàwátì lórí aṣọ àpẹẹrẹ yìí sọ́nà àlàyé Prophet Michael Ọlọ́run bẹ ìdásílẹ̀ God Feminist wà ní Akíọ̀dé ní ìpínlẹ̀ Èkó bí bàbá ká tó wọlé ìjọba súre fún gbogbo àwọn èèyàn wa. Lórúkọ Olúwa mo súre fún yín àánú kó farahàn gbogbo ẹni tó fojú mi lónìí bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ sí wa kí gbogbo ọ̀rọ̀ yín kó bẹ̀rẹ̀ sí yanjú sí rere gbogbo ohun tó dàbí ogun àbí ìjì nínú ayé yín agbára tí Jésù fi pa ìjì lẹ́nu mọ́ tí ìjì dẹ̀ dákẹ́ lónìí ní orúkọ Jésù ìjì ayé yín kó panu mọ́ kọ́rọ̀ yín kó dayọ̀ Jésù Olúwa wa. Àmín àmín ọba Jésù. Lónìí àgbọn tá a fẹ́ gbéyẹ̀wò ohun tó lágbára ń ja àwọn èèyàn sí ni ẹgbẹ́ ẹ̀ka ti sọ nípa ogun rí ogun ìdílé rí ṣùgbọ́n ọ̀nà tí a fẹ́ gbà wọlé ìpàjọ́ náà tó rí yàtọ̀ gédégbé ogun ìdílé àti ẹni tó lówó onímọ́tò àwọn tó jẹun àti ẹni tó kọ́lé ẹ̀mí ìkọ́lé mẹ́ta ó lẹ̀ ta jẹun àti ẹni tó ń fúnyàn lówó nǹkan adìẹ tó ń gba báárà ogun ìdílé náà ni ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó I love you you are my own for life you are my kíní kan kókó ìmọ̀ kíní kan anáwó àti wedding ó jẹ́ nígbà tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí ìkan náà gbajúmọ̀ obìnrin ilẹ̀ wa Alájà Fàrídà 100 million ló fi ṣe wedding láàrin oṣù méjì pẹ́ẹ́lẹ́dẹ́ forí sánpọ́n ẹ̀ẹ́dẹ́ obìnrin yẹn gan-an ó fẹ́ lọ bọ́ sí omi lórí tó bí náà bì ọlọ́run yọ bàbá kí ló ń ṣẹlẹ̀ gan gbogbo tó gbẹ fún wa dàrú dàpọ̀ tó dàrú bí ẹsẹ̀ télọ̀ ọmọ ológo tàbí pé eléyìí ló máa gbórúkọ ilé ga ọlẹ́ ti kọ́lé ra mọ́tò ń ṣe dáadáa wọ́n ta gbẹ̀ kíún àwàdà kíún àwàdà ẹni wá dẹ tó lọ gba owó tó lọ rẹ̀ǹtì yàrá kan bàbá kí ló ń ṣẹlẹ̀. Ẹ ṣe mo gbàdúrà Ọlọ́run tó ní agbára ọ̀rọ̀ tó ń gbé kó àyà mi Olúwa bá mi tọ̀ Jésù Olúwa wa ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ ìyàlẹ́nu gidi gan nínú ayé nísìnyí sà tá bá ń sọ̀rọ̀ ogun lóòótọ́ ogun orílẹ̀-èdè ń affect gbogbo ọmọ tó bá wà nínú ẹ̀ ìfọ̀n tó ń tukọ̀ ẹ̀ ń affect wọn ṣùgbọ́n ogun kan tí mo rí tó ń ja àwọn èèyàn jù ọ̀pọ̀lọpọ̀ ogun àfọwọ́fà lọ́nà wo bàbá tí èèrà ò bá lè gbé ṣúgà ó máa yin irin ẹ̀ ni kò yẹ yín sìn anytime a máa yin irin ẹ̀ kò yẹ yín ṣùgbọ́n kí èèrà yẹn wá sọ pé òun máa karamọ́lẹ̀ òun máa gbé ṣúgà yẹn bàbá ogun máa gbé tó jù ní kò yẹ yín sìn ṣé ẹ rí ìkíní ìkejì ni pé mú ìmọ̀ Yorùbá òwe pa wọ́n ní kíní kan tí wọ́n bá fi ṣe kíní kan wọ́n ní ìrì ló máa wó ní ìmọ̀ ilé tó bá fi tọ́mọ ìrì là wó kí ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ni pé ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ibi tí mo bọ̀ nìyẹn ìmí ò rí bẹ́ẹ̀ o ibi tí máa kọ́ sọ̀rọ̀ lọ nìyẹn tó o bá ń ṣiṣẹ́ ní kọ́ńpìnì kan tí o bá ṣe òtítọ́ ní kọ́ńpìnì yẹn tó o kàn ń dùn tiẹ̀ tó o wá orí olórí bó tó o ṣe máa rán kọ́ńpìnì yẹn down tó o fi lọ kọ́ ilé tiẹ̀ secretly tó o fi lọ ṣe tiẹ̀ tó jẹ́ pé kò ń ṣe pé ń tọ́lọ́run fún ẹ ló kọ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ sà ó máa talé ẹgbẹ̀rún jẹun ọ̀nà èrú ní gbogbo àwọn èèyàn nísìn ọ̀nà èrú ní ọ̀pọ̀lọpọ̀ fi ń wá owó ìkànnì yẹn tí mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń fi ọ̀nà èrú wá owó bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ronúpìwàdà kẹ́ máa jáwọ́ nínú ọ̀nà èrú tẹ́ fi ń wá owó kó má di pé gbogbo ń tẹ́ fowó yẹn kó jọ lójú ayé ẹ o máa tún ta ni ṣe bẹ́ẹ̀ lómi ń tà ẹlòmíì sà kò ní tà bẹ́ẹ̀ àìsàn ló fi ń tà ṣé wàá ráwọn aláìsàn yẹn ó ní bá ìdá mẹ́wàá ló ń pa ọ̀pọ̀lọpọ̀ run Bíbélì wí pé ẹ̀yin ẹ fi dán mi wò èmi yóò ṣí bùkún ọ̀run sílẹ̀ èmi yóò tún mú kòkòrò ajẹnirun tó ń jẹ yín
kòkòrò ajẹnirun tó ń jẹ yín. Àwọn wo ni kòkòrò ajẹnirun? Kò ń ṣe èṣù o, kò dẹ̀ ń ṣe kòkòrò tó ń jẹ ewé. Àwọn aráalé ẹni, àwọn tí wọn ò fẹ́ kó o níláárí, tó yẹ pé owó tó lọ fún wọn òun náà ná tún fi ń ṣe lòdì sí ẹ. Ẹ jẹ́ kí n sọ kinní kan. Nígbà tí mo dé ìlú kan tó ń pè nílùú Àdìyàn, mo fi oṣù 9 torí mo ní ọ̀pọ̀lọpọ̀ tí mo máa ń gbàdúrà fún l'Amẹ́ríkà, ní London, ní everywhere, tó ń dẹ̀ gbà mí gbọ́, tó ń dẹ̀ fẹ́ràn mi, tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ kò gbàdúrà kí n rí dààmú, torí mi gan náà kì í fẹ́ kán rí dààmú. Wọ́n dẹ̀ mọ̀ pé mo ń fi ara dà fọ́pọ̀lọpọ̀. Mo fi oṣù 7 mo fi kọ́ church yẹn sórí 2 plot. Kí lẹ mọ̀ tó ṣẹlẹ̀ sà? Èmi kò sí irú church yẹn nínú ìlú yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Now gbogbo church tó kù wá gbára jọ, wọ́n ní mo fẹ́ gba ọgbọ̀n ọjọ́ àwọn ni. Wọ́n á máa lọ gbé orí ewúrẹ́ àtẹ̀yìn 4 àbí 6, wọ́n á máa lọ kó sáà ní church, wọ́n á máa lọ ṣoríṣiríṣiríṣiríṣiríṣi. Ọlọ́run pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn. Ìmí ń kú, ìmí kan ṣe gbèjà mi, wọ́n kàn ṣe tọrọ Ọlọ́run rí mi láláì lẹ́sẹ̀. Ọlọ́run jẹ́ gbèjà mi bí àwọn ọ̀tá Dáníẹ́lì ṣe kú sí tí kìnìún pa wọ́n jẹ. Kìnìún ọ̀run tó ń pa ẹlòmíì jẹ, ìmí ìforí ṣọpọ́n. Ẹ̀rí àwọn míì wọ́n tún dìmọ̀lù pẹ̀lú àwọn àfáà, wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣe lòdì sí mi. Now àwọn máa gbowó, wọ́n máa tọrọ owó lọ́wọ́ mi. Nígbà tí wọ́n rí pé wọn ò rí mi mú, wọ́n máa tọrọ owó. Olórí wọn pátápátá, olórí kan nílùú yẹn, bàbá yẹn wá lálẹ́ ẹjọ́ pé ìmọ̀ pé olórí kan ni. Tèmi bá kàn ti rẹ́yìn, wọ́n máa pọ́n wọn lé. Bá ní ẹ ra sà, yes sir, yes sir, ẹ wọlé sà, ẹ jókòó sà, bá mi fún bàbá ní mọ́ọ̀tì, bá mi fún bàbá mọ́ọ̀tì, ẹ jó sà, mo dá àwọn èèyàn lóhùn. Ìgbà tí bàbá yẹn wá ṣetán ló wá ní arákùnrin, bọ́n ṣe sọ̀rọ̀ ẹ̀kọ́ ni mo bá. Wọ́n sọ pé bó ṣe wà yìí kinní kan báyìí, ṣùgbọ́n oníwà tútù bí àdàbà ni mo rí ẹ sí. Wá gbọ́, àwọn èèyàn máa ń gbowó lọ́wọ́ ẹ̀ bí wọ́n máa sọ pé àwọn pásítọ̀ làwọn, wọ́n máa fún ẹ lẹ́ńfílópù, má fẹ́ ní kankan lówó mọ́. Mo ní kí ló dé sà? Ó náà ń ṣe lòdì sí ẹ, olówó tó ń fún wọn yẹn, ó ní wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ sí ẹ, ló bá ní òun fara wọn mí lénìí, olórí káàní lòun. Wọ́n dẹ̀ ti gbé ọ̀rọ̀ ẹ wá láyé mọ́ ìgbà táwọn ti ṣe mítìn lórí ẹ̀. Mo ní kí ni mo ṣe sà? Tẹ́mi bá dé, màmá mi kú, màá fún wọn. Mo fẹ́ ṣàjọ̀dún, màá fún wọn. Mọ́ṣáláṣí, mo fún wọn ní àpò sìmẹ́ǹtì 5, màá tún fún wọn lówó. Àwọn ṣọ́ọ̀ṣì tán ti kọ́ lákọ̀tì, mo fún wọn lówó, mo fún wọn. So èmi ò mọ̀ pé kò dáa. Bẹ́ẹ̀ náà ni ẹlòmíì tí ò bá ń ṣe pé mo jẹ́ nìkan tó máa ń dá ìdá mẹ́wàá mi, tí máa ń ṣe tó yẹ pé mo máa ń wá ojú rere Ọlọ́run, ní tí mo máa ń pa òfin Ọlọ́run mọ́ ni. Bàbá wọn ò bá ti ṣoríṣiríṣi, ṣùgbọ́n gbogbo àwọn tó nawọ́ sí mi lẹ́ẹ̀kan, bọ́n ṣe dàgbà tó, bọ́n ṣe nágbára tó, Ọlọ́run bí wọ́n ṣubú lẹ́ẹ̀méje kú wájú mi. Wọ́n ṣìṣe, ọ̀rọ̀ wọn dàbí Ámánì tó fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀, wọn ò lè dìde mọ́. Ọ̀rọ̀ wọn dàbí Sọ́ọ̀lù tó ń pẹ̀lú ọmọ Nátánì tó kú dànù, tó ogun tó ti sáwájú wọn tó gbé wọn mì láàyè. Bẹ́ẹ̀ ni àwọn tí ò ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ wọn dàbí Jósẹ́fù tí gbogbo wọn padà wá tẹríba. Ìtòpẹrẹ ní Gòláyátì, òkò àdúrà kan ló gbé mi láàyè. Ẹ̀rí kí n tó ní orí ọ̀fẹ́. So ṣùgbọ́n ihun tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nísìnyí, kárí mi, ẹlòmíì kárí mi ní sá, tó bá ti kọ́lé tán, ó yẹ kó béèrè ẹjọ́ báwo ni kó rọra ṣe pàtí ẹ̀ pé ní kí èèyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bá dúpẹ́, kó lọ dúpẹ́ ṣọ́ọ̀ṣì ẹ, kó lọ dúpẹ́ mọ́ọ̀sì ẹ, kó àwọn èèyàn Ọlọ́run tó ń faradà, kó ṣe kórè kan fún wọn. Ẹlòmíì àwa mú akọ́lé 10 million sà, àwa fi 35 million ṣí. Bàbá, níbi tí àṣírí àwọn èèyàn tú sí, ìwọ tó kọ́lé 10 million tó fi 35 million ṣí, nínú 35 million yìí, ìhun nǹkan ló tún fi dúró tó lọ fi yáwó nílùú òkèèrè. Àwa ṣèkárí ni 35 million tó fi ṣí yìí, lẹ́yìn màálù 3 àti olórin tí tó jẹ́ kó fi ilẹ̀ láyé rẹ̀ kó máa gbọ́ rẹ́kọ̀dì ẹ̀, a lọ pè dúró, a máa náwó náà máa ṣe, ebi a máa pa àwọn fámìlì, a máa rò báyìí pé ọmọ yìí mo gbẹ̀ fún nígbà tí gbówó alẹ́sẹ̀ ní kékeré, mo fọ́ igbó ẹsẹ̀, ẹ wò bó ṣe ná owó tó ti ná sí àti tó 4 million. 50,000 mo béèrè lọ́wọ́ ẹ̀ níjẹta tó jágbe mọ́ mi nígbà tẹ́ pé mi ò tiẹ̀ ṣe lórí. Ẹ̀gbọ́n mi ló sanwó skul ẹ̀ nígbà tó fẹ́ lọ sí skul ní primary. Ṣé báyé ṣe ń ṣe ni? Gbogbo wọn bẹ̀rẹ̀ sí mú sínú lọ́kùn lọ́sì, wọn bẹ̀rẹ̀ sí sọ́lókò,
wọ́n á bẹ̀rẹ̀ sí sọ lóko òun náà dẹ̀ ní kárí mi ni o òwú lásán ni kò pa òfin Ọlọ́run kankan mọ́ níbi kan kò ń dá mẹ́wàá lẹ́yìn pé owó kárí mi tó ń ṣe ìdámẹ́wàá nìkan ló lè dí èṣù lẹ́nu nígbà tí wọ́n bá fẹ́ dàbí lù àti ìnira lùyàn lójijì ọ̀run á dúró ni á dẹ̀ jagun yẹn fún ẹ ṣùgbọ́n kò ń ṣe bẹ́ẹ̀ òun náà ò sí níwájú Ọlọ́run kankan definitely wọ́n á bì ṣubú ilé tó tẹ́nu fúnra ẹ̀ náà ló tún máa gbé gbàǹjọ́lé nígbà tó bá dàbí lùlù ẹjọ́ ẹ bá mi ta lé ẹ any amount ọ̀nà tó ti ń gbà owó tó fi rí owó yẹn tẹ́lẹ̀ á block èmi wọ́n ti dàbí lùlù ọ̀nà á block èmi wọ́n á tún ju àìsàn kan sí táwọn àbá fà wọ́n á tọ́jú àìsàn sínú ara ẹ̀ bẹ́ẹ̀ ni a máa bá yẹn fà tó bá rí ibi lù yẹn tó ní yẹn yọ ibi ẹjọ́ ẹgbà mí tó náwó tó nára táìsàn yẹn kúrò tó ń bá bẹ Ọlọ́run náà ṣùgbọ́n ilé yẹn kò sọ ọ̀nà ti dí kò sọ ọ̀nà àbáyọ ẹjọ́ tó bá mi ta gbogbo ọ̀tọ̀ ń gbọ́ ni máa wò ó bóyá ọ̀rọ̀ ẹ̀ ò bí mo ṣe ń sọ yìí nǹkan tó dẹ ogun sínú ayé ẹ̀ nìyẹn tó dàbí ogun ìdílé ó jẹ́ kó o máa kíyèsára pé àwọn tí a jọ jókòó yìí ó jẹ́ kó o mọ̀ pé wọn ò ní tó ẹ ó dẹ̀ láti kíyèsára ẹlòmíì sà ó láì kó máa fẹnu yanran nínú ọbẹ̀ kò ní 1 million nílé o á kó 2 million á fi ṣe fàfàfàfà àwa promise wọn èlò ni wọ́n need màá sẹ́ndì tó mo ti gbọ́ orú kéèsì yẹn bẹ́ẹ̀ màá sẹ́ndì kìíní èlò gbogbo 700,000 ok brọ̀dá àgbà màá sẹ́ndì 750 sẹ́yìn so ẹ bá mi fún wọn ní gbogbo oko ẹ fún kálukú so ẹ kàn fún mi ní 2 weeks tí n bá ti get ara mi 2 weeks ma 2 weeks tó bá get ara rẹ 1 month 2 months tí bọ̀dá àgbà oúnjẹ kan ti sẹ́ndì owó àwa pa fóònù. prophet tí ọ̀rọ̀ bá ti wá rí báyìí kí ni ọ̀nà àbáyọ fún ẹni tó bá mọ̀ pé gbogbo ìtẹ̀kálẹ̀ yìí ó ń ṣòun lọ́wọ́lọ́wọ́ kí lọ́nà àbáyọ sí. ọ̀nà àbáyọ ni pé kọ́kọ́ jáwọ́ gbogbo ẹni tó ń ṣe irú ẹ̀ kọ́kọ́ jáwọ́ tó bá ti wá bá ẹ torí pé tó jẹ́ pé ó ti di pé o fẹ́ talé ẹ̀ ọ̀gá ọlọ́pàá kan sì pè mí lẹ́yìn bí dáàdi ẹjọ́ mo fẹ́ talé mi wọn ni kí ló dé gbogbo gbèsè ti pọ̀jù ní kíní kan ti pọ̀jù ní kíní kan mo ní ọ ò ní talé ẹ àdúrà la máa gbà tí o máa ń ṣe báyìí òun ò kì í dáadáa mẹ́wàá tí o máa ń ṣe báyìí òun kì í ṣe gbọ́kúnrẹ́ rẹ ló tara ẹ dànù wọ́n ló tara ẹ fẹ́ṣù fún di èyí ó ti rí bẹ́ẹ̀ nìyẹn ọ̀nà kan ṣo tó máa gbà kọ́kọ́ gbé sọ́kàn pé o ti yí padà ó ní dáàdi mi ti tó ó ti yí padà fine nísìnyí la lè gbégbèsè àbí Ọlọ́run wọn náà gbàwẹ̀ àwa náà bẹ Ọlọ́run fún ẹ wọn máa ń bẹ Ọlọ́run fún ènìyàn wípé Ọlọ́run ṣàánú ẹ tọ́lọ́run á dẹ̀ dìde tádẹ̀ dìde lórí onítọ̀hún tádẹ̀ ṣàánú ẹlòmíì ti tirẹ̀ sínú ogun ọ̀pọ̀lọpọ̀ márẹ́jì níyàwó ò fẹ́ tẹríba fọ́kọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin sá ló fẹ́ fi ọkọ ẹ̀ ṣe ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ni pé ìránṣẹ́ mi yẹn màmá àwọn iṣẹ́ ni àfi tó bá àdàtọ ẹkọbìnrin kọ́ ló bí ẹ gbogbo yẹn nọ́nsẹ́ǹsì ni tó ẹkọbìnrin kọ́ ló bí ṣọkùnrin kọ́ ló lè kó tó bí obìnrin ọkùnrin ló kọ́kọ́ wáyé ọkùnrin ló bí obìnrin sùn kóbìnrin tó bí kó tó bí ènìyàn so fún díẹ̀ yìí ẹ má máa kan gbogbo orú àwọn ọ̀rọ̀ jàtìjàtì bẹ́ẹ̀ yẹn n tó jẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé ẹni yìí gbogbo hàn ní jẹ́ kí n fà mọ́ fà ẹni kí ọkọ tọ́jú ìyàwó ẹ̀ lọ́nà tó tó àti tó ti yẹ ẹ ṣọ́ra kẹ́ ẹ kún ara yín lé fún àgbèrè kẹ má bàa ní jàǹbá ó ti tán gbọ́ fún ọkọ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ ẹ má jẹ́ kó nìkan máa dààmú ìyàwó ọkọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó ẹ má jẹ́ kójú tì í that is it tẹ ẹ bá lè pọnra ilé gbogbo ọ̀rọ̀ mi kò ju love and care lọ love and show mercy tẹ ẹ bá lè tẹríba obìnrin tẹríba fún ọkọ ẹ ọkọ tọ́jú ìyàwó rẹ̀ ohun ẹlẹgẹ́ ni máa wo bó ṣe ń pọ̀ ànábì mọ́mọ́ agbọ́ bí ìyàwó ẹ̀ ṣe náwó tó ná látó ní gbogbo nǹkan agbọ́ kóbìnrin náà máa kúnlẹ̀ á dẹ̀ máa gbé oúnjẹ sórí fànàbí jẹ á máa gbé oúnjẹ sọ́wọ́ fànàbí jẹ àwọn ọmọ ọ̀dọ́ wà ń bẹ̀ kò ní gbé fún wọn á máa tẹríba ó ju ànábì lọ lọ́jọ́ orí ó ju ànábì lọ ní gbogbo ṣùgbọ́n nítorí pé ọkọ mi rè ó bẹ̀rẹ̀ sí respect ẹ̀ ó dẹ̀ rojú rẹ̀ Ọlọ́run so gbogbo yín ọwọ́ yín ló ní ọ̀pọ̀lọpọ̀ wà so tó bá fẹ́ ríbi fún counseling má purọ́ sọ ẹ wò ìwà mi rè ẹ counseling má gbàdúrà fún ẹ ní tó máa ṣe má sọ fún ẹ ìwọ tó bá yẹ pé ogun yẹn ń jà lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé ogun ìlara náà tún wà bẹ́ẹ̀ àbúrò wa àgàgà kó náà pọtínì kó lọ sí Amẹ́ríkà
wọ́n ọmọ bó ṣe ń ṣe l'Amẹ́ríkà wọ́n máa sọ kò ó jẹ́ kó sẹ́yìn owó kò sẹ́yìn owó ó jẹ́ kó sẹ́yìn owó kò sẹ́yìn owó ó jẹ́ kó sẹ́yìn owó kò sẹ́yìn owó ìyẹn pọ̀ lọ bí rẹ́rẹ́. pàtàkì ogun ìdílé gan nìyẹn. bẹ́ẹ̀ ni pàtàkì ogun ìdílé nìyẹn ìyẹn gangan ni sà wọ́n kàn sẹ́yìn òkò sáwọn ọmọ ọlọ́mọ tó bá ti jẹ́ pé irú òkò yẹn ti bà ẹ́ má ṣe ojú ṣáájú pé nọ́mbà tí n bá ti sọ fún ẹ kó o jẹ́ ká bẹ̀rẹ̀ sí kó ná àdúrà bo ayé ẹ padà ogun yẹn á padà sórí ológun bíbélì wípé ó jáde sí ẹ ní ọ̀nà kan ṣùgbọ́n ní ọ̀nà méje ọ̀run yóò pín wọn yẹ́lẹyẹ̀lẹ bẹ́ẹ̀ ni ọlọ́run á dìde nípa agbára rẹ̀ á dẹ̀ kọlu ọ̀tá ẹ̀ pẹ̀lú gbígbóná so in tó nídìí nìyẹn tó bá ti rí fún ẹ tí márèjì ẹ ń dàrú kò ń ṣojú lásán ẹlòmíì àkíjà á máa bínú ìjọ márèjì ẹ á máa kọra á máa bínú ẹni kí ló ń ṣe mo ti pé 45 minutes ilé jókòó 24th ló sì pé ó máa rí ẹrù gbogbo ẹ̀ ṣe ń dùn mọ́ ayé ẹlẹ́nu kò ní ẹrú ẹni tẹ́ ẹ̀ sọ pé àwọn èèyàn náà wà ń díẹ̀ bàbá àwọn èèyàn náà wà ń díẹ̀ tírú ẹ̀ bá rí irú prógrámù kó pè mí aṣíṣe sì lè wá tí ẹ̀mí bá wà ní ọrùn ènìyàn ìyanu sì lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ló máa ń rí fún ènìyàn ẹjọ́ gbogbo ẹni tó wá ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ bá ń bá prógrámù ìsọjí lọ ìsọjí kan tó kù jọ Friday má mi sí ẹ bó ṣe ń gbọ́ mi ìwọ tó ti wà tẹ́lẹ̀ dán Friday yìí wò Friday lẹ́yìn dán wò kò dán Friday yìí wò this very Friday ọ̀run á jẹ́rìí agbára ẹ̀ àwọn á ṣe ìsọjí tó wà pé ọ̀run á ṣe ìsọjí dàsí pé gbogbo tó dàbí wàhálà ìdààmú ìpọ́njú ìnira gbogbo àjáde ọ̀run ò ní fàyè gba ogun kan láàyè láàrin wa nítorí náà mò ń respect ẹ ní Friday yìí tètè dé àwa ò kì í gbàyàn láàyè kó wọlé láago 12 a máa ti ṣọ́ọ̀ṣì pa ni so make sure kó tètè dé sí ṣọ́ọ̀ṣì kó tó di pé òru mọ́ now bó bá ti ń gbọ́ sọ fọ́mọ ẹ sọ fọ́kọ ẹ sọ fáyà ẹ sọ fún àwọn ará ilé ẹ oníkálukú kẹ mú bẹ́ẹ̀lì dání kẹ máa bọ̀ níwájú Ọlọ́run omi kan wà lórí pẹpẹ tá a máa fi gbàdúrà ní dédé aago kan bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe sọ so má ní ìsìn nítorí pé ìwọ ni eré kàn ìwọ làánú kàn ìwọ lògó kàn ìwọ ní àṣírí èṣù fẹ́ tú níwájú ẹ tó fẹ́ dìde yes o lè mú báírò àti ìwé dání torí wà á gbọ́ kẹrẹkẹrẹ ẹ̀mí Ọlọ́run á dá ẹ dúró láàrin gbogbo èèyàn báyìí á dẹ̀ máa tú ẹ sílẹ̀ á máa tú ẹ níbi tó ń gbé díẹ̀ wà á máa gbọ́ àwọn ọ̀rọ̀ ìyanu Ọlọ́run wà á rí pé ẹ̀mí mímọ́ sì wà lára àwọn tó ń lò ẹ̀mí Ọlọ́run sì wà wà á rí pé ògo Ọlọ́run sì fọhùn ó kù fún ẹ kó kàn gbọ́ àwọn tó gbọ́ àwọn náà rojú rere Ọlọ́run Friday yìí ni ní nọ́mbà 8 ọmọ bọ̀gẹ̀ ní Akíọdé lójú Òdùbágà ní gbogbo bí kí tó bá ti ń bọ̀ Òdùbágà ò jìnnà ọgbà sí Òdùbágà kò jìnnà rárá o ní nọ́mbà 8 ọmọ bọ̀gẹ̀ ní Akíọdé ní Òdùbágà ẹ̀rẹ̀ má gbàgbé every Tuesday enough is enough níbi tí a ti ń ṣẹ́gun gbogbo ogun àdúrà ogun dèwọ̀ ogun dènà ogun àtakò ogun ìjákulẹ̀ tí gbogbo wọn máa forí ṣọpọ́n ní aago 9 títí di aago 12 so bó o ti gbọ́ mi lẹ́yìn ọ̀rọ̀ àwà pẹ̀lú ẹ ó ra àlùgbà ọ máa sọ nọ́mbà yìí kọ nọ́mbà yìí kó máa pè mí nísinsìnyí jákulẹ̀ torí yẹn kò ń ṣojú lásán má fojú lásán wo kò ń ṣe Nàìjíríà nìkan ní gbogbo àgbáyé ló ti ń ṣẹlẹ̀ ní jẹ́rìí sí agbára rẹ̀ Jésù Olúwa wa 070 360 38757 070 360 38757 àti 091 WhatsApp number mi nìyẹn 091 356 42057 091 356 42057 máa pe àwọn nọ́mbà yẹn tó bá ti ń pe àwọn nọ́mbà yẹn àṣírí èṣù tó láti máa tú pé o tiẹ̀ pe nọ́mbà yẹn lásán nítorí pé Bíbélì sọ nínú Isaiah 62:2 ẹnu Olúwa ló wí nítẹ́nu Olúwa bá ti wí ìyanu ni ìfẹ́ ni o. ìfẹ́ ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ ká parí ètò yìí láyọ̀ àìdúpẹ́ lọ́wọ́ wòlíì wa Prophet Michael Ọlọ́run bẹ ìjọ God FM Ministry wà ní Akíọdé ní ìpínlẹ̀ Èkó agbára Ọlọ́run a tún mú wòlíì bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo ire gbogbo lọ́ọ̀dẹ gbogbo wa ó dàbọ̀.